Casa grande. Gadi sakran anni gine di pamala hanto ever. Alamin. Get ya subhanahu wa ta'ala. Mo tún kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé pé ẹ kú dédé wòyí. Èní ọjọ́ ajé, Ìdùmarè kó jẹ́ ká rájé jẹun. Kí èní kó sàn wá sówó, kó sàn wá sọ́mọ, kó sàn wá sí àìkú tí í ṣe baálẹ̀ ọ̀rọ̀. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi l'Amẹ́ríkà on the 7/4/2025 gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí ìkan gbòógì nínú àwọn ọmọ yín tí a jọ pòǹgbẹ pé ohun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí ó tó ohun tí à ń fojú tá a jọ ń fojú tó. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ní àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni. Ọmọ Yorùbá ẹ jẹ́ a jọ fojú àgbà wò ó, tàbí ká béèrè lọ́wọ́ ara wa ná, tàbí ká béèrè lọ́wọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀ṣẹ̀ wo ní ilẹ̀ Yorùbá ṣẹ̀ wọ́n tí wọn ò fi dúró níbi kí ìran Yorùbá ó nísinmi, tí wọn ò fi dúró ní dúró kí ìran ilẹ̀ Yorùbá kó nísinmi. Kí ló dé tó fi jẹ́ pé àwọn gangan náà ń jẹ́ agbódegbà alátìlẹyìn fún àwọn tó dúró gẹ́gẹ́ bí ọ̀tá ìran Yorùbá láti pa ìran Yorùbá run? Kí ló dé tí àwọn àgbà Yorùbá ò dúró sí ipò àgbà fún ìran Yorùbá mọ́? Kí ló dé tó fi jẹ́ pé àwọn àgbààgbà tó yẹ tá a bá fẹ̀yìntì táwọn gangan ló wá sọ̀rọ̀ àwọn digi ẹlẹ́gùn? Kí ló dé tó fi jẹ́ pé àwọn àgbà Yorùbá tá a bá fọ̀rọ̀ lọ̀ tó fi jẹ́ pé àwọn gangan ló wá di aláròkiri káàkiri gbogbo àgbáyé? Kí ló dé tó fi jẹ́ pé àwọn àgbà Yorùbá ló ń polè wá jà, àwọn àgbà Yorùbá náà ló tún polókoko wá mu? Kí ló dé tí àwọn àgbà Yorùbá ò lè dìde kán ké gbàǹjarè wípé ẹ̀ṣẹ̀ wo lọmọ Adéyẹmọ ṣẹ̀, ẹ̀ṣẹ̀ wo ni Sunday Igboho ṣẹ̀? Kí ló dé tí àwọn àgbà Yorùbá ò lè béèrè ìbéèrè kan lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé ṣé ẹ̀ṣẹ̀ ni kéènìyàn kó dìde pé ẹ má pa ìran mi mọ́? Tó bá ti jẹ́ pé ẹ fẹ́ máa pa ìran mi ni ẹ jẹ́ kó ní kálukú kó lọ máa jórúkọ bàbá ẹ̀. Ṣé ẹ̀ṣẹ̀ ni? Kí ló dé tó fi jẹ́ pé àwọn àgbààgbà Yorùbá tó yẹ ká bá níwájú gẹ́gẹ́ bí ajìjàǹgbara fún ọjọ́ ọ̀la Yorùbá tó dára, tó fi jẹ́ pé àwọn gangan ló wá dúró gẹ́gẹ́ bí ọ̀tá fún ìran Yorùbá? Kí ló dé tó fi jẹ́ pé àwọn àgbààgbà Yorùbá gangan náà wá rí ẹni tó bá ti dìde tó lóun fẹ́ jà pé ìgbé ayé tí ìran Yorùbá ń gbé yìí ìgbé ayé tí ò bójúmu ni, wọ́n á sọ dọ̀tá? Kí ló dé? Kí ló dé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ń bayé Yorùbá jẹ́ lójoojúmọ́? Kí ló dé tẹ́ ẹ̀ wo àwòkọ́ṣe àwọn ará òkè ọya lọ́hùn, àwọn Fúlàní tí wọ́n wà lẹ́yìn àwọn ọmọ wọn ń ṣe búburú, àwọn ọmọ wọn ń pààyàn káàkiri, àwọn ọmọ wọn ń bẹ́ orí olórí, àwọn ọmọ wọn ń gé ẹsẹ̀ lẹ́sẹ̀, àwọn ọmọ wọn ń yọjú olójú, síbẹ̀síbẹ̀ àwọn àgbààgbà wọ́n sì wà lẹ́yìn wọn. They support them, they defend them, they back them up. Kí ló dé tó fi jẹ́ pé àwọn àgbààgbà títí wá tọmọ Yorùbá kan bá jáde síta pé nǹkan fojú Yorùbá rí ẹja kọ̀yà fúnra wa,
àwọn Yorùbá náà, àwọn àgbà Yorùbá yìí, àwọn ọba Yorùbá yìí ni ó kọ́kọ́ jáde síta tí wọ́n gbógun ti irú onítọ̀. Kí ló dé? Ipò tá a fi àwọn ọba wa sí, tá a rí àwọn ọba wa ń bẹ̀. Kí ló dé? Ojúṣe tó yẹ káwọn ọba ilẹ̀ Yorùbá máa ṣe fún ìran Yorùbá tí wọ́n kọ̀ tí wọ́n ò ṣe, ṣùgbọ́n tó fẹ́ máa jèrè ipò ọba ilẹ̀ Yorùbá. Ẹ ti rí fídíò tí mo kọ́kọ́ gbé síta tẹ́ ẹ kọ́kọ́ wò, fọ́tò ibi tí àwọn Fúlàní ti ń pín owó, níbi tí wọ́n ní ìgboyà dé, tí ọ̀rọ̀ wọn dá wọn lójú. Àwọn ò ń ṣe fídíò kan kọ́fà ojú wọn, wọ́n á ṣe fídíò, wọ́n á gbójú wọn síta ni pé ohun tẹ́ bá fẹ́ ṣe ẹ wá ṣe. Ẹ ti rí fídíò tí mo gbé síta níbi tí àwọn Fúlàní ti ń pín owó tán gbà, owó orí ọmọ Yorùbá tán gbà. Ẹ ti gbàgbé Dr. Aborode? Ṣé ẹ gbàgbé? Ṣé ẹ ti gbàgbé Dr. Aborode? Wọ́n gba owó orí bàbá yẹn, wọ́n tún pa á, wọ́n tún gbọ́ owó òkú tán máa fi rìlíìsì òkú láì ṣe pé wọ́n èèyàn kú, wọ́n gbé èèyàn sí mọ́ṣúárì. Ẹ ti gbàgbé Dr. Owólabí ni? They demand for 50 million. Wọ́n ní tówó yẹ tó bá dín 5 naira àwọn máa pa. Ẹ má gbàgbé o, wọ́n gba owó ọlọ́kadà tó gbowó lọ àtobìnrin tó tẹ̀lé wọn, gbogbo wọn náà ni wọ́n pa o, lẹ́yìn ìgbà tán tún gbowó tán. Lẹ́yìn ìgbà tán gbowó tán. Ṣé ẹ rántí ọmọ tó pera ẹ̀ ní olórí ọ̀dọ́ àwọn Afẹ́nifẹ́re láìpẹ́ yìí? Wọ́n káwọn náà mọ́nà, wọ́n gba almost 17 million naira lọ́wọ́ ẹ̀. Owó yẹn náà pín táwọn wò yẹ o. Owó Yorùbá, owó orí Yorùbá, owó ẹ̀mí Yorùbá náà pín táwọn wò yẹ o. Tí àwọn ọba ilẹ̀ Yorùbá àtàwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n dákẹ́ bíi pé wọn ò rí. Ẹni tó dẹ̀ dìde pé kí irú ẹ̀ ó má ṣẹlẹ̀, kí ikú òjijì ó má ṣẹlẹ̀ sí ìran Yorùbá mọ́, Nigeria declare him wanted. Wọ́n sì sí gbogbo àkáǹtì ẹ̀. No single Yoruba'S in Yoruba land, no single àgbààgbà ilẹ̀ Yorùbá that can question the Nigeria government pé ẹ̀ṣẹ̀ wo ni Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ṣẹ̀yìn tẹ́ fi declare wanted. Ṣé ó pààyàn ni? Àwọn tó pààyàn wọ́n rìn, wọ́n yan fadada káàkiri. Àwọn tó ń gbowó ẹ̀mí ẹlẹ́mìí wọ́n rìn, wọ́n tún ṣe fídíò, wọ́n tún threaten wa pé táwọn bá pa wá tán kò sí ní tí ìjọba máa ṣe fáwọn, pé táwọn bá pa wá kò sí ní tí ìjọba máa fi wọ́n ṣe, pé tí àwa bá try láti pé a fẹ́ pa wọ́n, àwọn ó pe sójà, àwọn ó pe army láti wá bá wa, tó dẹ̀ jẹ́ pé gbogbo ohun tó ń sọ yìí ó dẹ̀ ti ń wá sí ìmúṣẹ. No single Yoruba'S, no single governors, senators, rep, including Mr. President, can challenge the Fulani. It shows that Yoruba, we are in danger. We are in danger. Torí pé tí ọ̀tá ẹni bá ti gbó ẹni tí ń gbani ńlẹ̀ tí ẹ lè gbá padà, irú ẹ kí àwọn ìran yẹn kàn mọ̀ pé wọ́n wà nínú ewu. It shows that we the Yoruba, we are in problem. The problem we have starting from our leaders. Torí pé wọ́n dákẹ́. Mo ti sọ fún yín, mo ní tí ọmọ bá ṣe nǹkan lé, tí ẹ bá dákẹ́ tẹ́ ẹ sọ̀rọ̀, ìgbàgbọ́ Yorùbá ni wípé ohun tí ọmọ yẹn ń ṣe tí bàbá ẹ̀ ò ti sọ̀rọ̀, bàbá ẹ̀ lọ́wọ́ sí, bàbá ẹ̀ ti lẹ́yìn. It show that the way that Fulani is killing the Yoruba every blessed day, Bola Ahmed Tinubu lọ́wọ́ sí. The Senate leaders lọ́wọ́ sí. All the senators in Yoruba land wọ́n lọ́wọ́ sí. All the rep in Yoruba land wọ́n lọ́wọ́ sí. All the kábíyèsí in Yoruba land wọ́n lọ́wọ́ sí. Torí pé tí wọn ò bá lọ́wọ́ sí ni wọn ò ti dìde. Àwọn náà ti sọ̀rọ̀ pé yé pa ìran wa mọ́. Ṣùgbọ́n torí pé wọ́n bẹ̀rù master wọn torí owó tán fún wọn. Yorùbá, we are in problem. It is better ká tètè jáde síta ká gbára wa. Ọmọ Yorùbá, ẹ má já depend lórí ọba kan o. Don't let us depend on our politicians. Don't let us depend on our leaders.
wọ́n fi wá make owó ni, wọ́n ti rí wa gẹ́gẹ́ bí ìkòkò ọbẹ̀ wọn to make money. That is why tí ọ̀rọ̀ ayé wa, ìgbé ayé wa tí ò fi jọ wọn lójú. It is better for us to fight for our right. Let us fight for the freedom of Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Torí pé tàbá fẹ́ bọ́ lọ́wọ́ Fúlàní, òun lọ lọ́rùn rán láti gbà wá lọ́wọ́ wọn. God bless you.